أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن سلك مسلكه إلى يوم الدين. موكي بابا مفتي أكبر في مبلغ مصر فضيلة الدكتور الشيخ محي الدين إبراهيم صلاح الدين. mo kí wọn púpọ̀ fún àgbékalẹ̀ ètò tí ó dáa púpọ̀ tí wọ́n ń gbé kalẹ̀ lọ́dọọdún láti fi máa ṣí wa níyè láti máa fi dá wa padà sọ́dọ̀ ọlọ́run balẹ̀kẹ́ ọlá wọ́n ṣàwàsán lẹ́sàn dáadáa. mo ń padà bọ̀ níbi kíkí mo kí gbogbo àwọn àfáà tí wọ́n ti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa látìgbà tí dáwọ́rọ̀ yìí ti bẹ̀rẹ̀ òkè púpọ̀ ọlọ́run kọ́ máa ṣe àìpẹ́ ìjọsìn. gbogbo ẹ̀yin àfáà wa tẹ́ wá láti àríwá nítorí ètò yìí ọba àlejò ọlá tó ṣọ́ yín ní pẹ̀lú dáadáa tó bá wà dáadáa yín padà pẹ̀lú àlàáfíà. mo kí ọba wa Sheikh Abdulrasheed Abdulaziz mo kí púpọ̀ fún ìkúnṣe ọlọ́run lọ́wọ́ l'Ógbómọ̀ṣọ́ tẹ dúró lóyún àti dúró ọlọ́run sì ní kẹ́sì máa tẹ̀síwájú pẹ̀lú àwọn ìgbìyànjú dẹ́ ṣe ọlọ́run ọ̀nà ẹ̀rá ìgbìyànjú náà lára ọlọ́run kọ́ wọ́n ṣe ìgbà níjọsìn mo kí púpọ̀. àwọn ẹ̀rọ yìí sùn lájìnà ṣẹ̀ríà l'Ógbómọ̀ṣọ́ ọlọ́run kó jẹ́ pé ẹ ṣe àyè náà pẹ́ gbogbo àwọn tẹ́ ń ṣe nígbìyànjú bẹ́ẹ̀ ọlọ́run àrà lára bẹ́ẹ̀ lẹ́yìn lọ́wọ́. ó kí gbogbo àwọn àjọmọ́ ní káàkiri local government mara àwọn tí ń bẹ l'Ógbómọ̀ṣọ́ tá a ti ń kópa nínú ètò yìí láti lọ́dún ti bẹ̀rẹ̀ àtàwọn káàtún kópa lọ́la abẹ́lẹ́ wọn bá lẹ́jọ́ ọlá kọ́mọ́ṣẹ́ ìbánijọ́sìn kan. mo kí mufti lẹ́ẹ̀kan sí i torí pé ẹni tó bá mọ tí ó máa ń náyàn láti gbé orí ètò báyìí kalẹ̀ á mọ̀ pé iṣẹ́ gidi ni wọ́n ń ṣe tí wọ́n ń ṣe lọ́dọọdún tí kìí ṣe pé wọ́n ní material gain kankan tó wà ń bẹ̀ kò sí material benefit kankan kìí ṣe téèyàn fi dókòwò iṣẹ́ dáwà àfi ń sin lọ́hùn ni àfi ń yí àwọn èèyàn ni àfi ń dáwọn èèyàn padà sójú ọ̀nà ni kìí ṣe tá a fi ń wówó wọn ò wá fi wá owó ẹ wá wá lórí owó tí wọ́n ń ná sí owó tí wọ́n ń ná sí ìṣe kéré ní owó ni wọ́n ń ná sí láti fi gbé ìtòrí kalẹ̀ lọ́dọọdún ọlọ́run wà lẹ́kọ̀ọ́ lápáṣàbọ̀ àṣírẹ́sì dáadáa ọlọ́run wà ní pé yín pa ibi lẹ́yìn tí wọ́n á ní dúdú àṣírí ọlọ́run dínà bẹ́ẹ̀ ọlọ́run jẹ́ kọ́ máa pọ̀ sí lọ́lẹ́lẹ́ ìlẹ́ àdéhùlọ́pà ọlọ́run sọ fún Al-Qur'an ọlọ́run ní wa'bud rabbaka hatta ya'tiyaka al-yaqin àṣẹ lọ́lọ́run pa wá ó ní ká máa sin lọ́run lọ títí tí kò fi dé ẹni tó fẹ́ sin lọ́run títí tí kò fi dé ẹni yẹn gbọ́dọ̀ máa lékún nínú wíwá mà nípa àjọsìn ìyẹn gbọ́dọ̀ lékún ẹni tó fẹ́ sin lọ́run títí tí ó fi jáde láyé ó gbọ́dọ̀ mọ tó fẹ́ ṣe torí pé ìgbà míì wà àsìkò máa ń gbé àwọn mọ́sálà míì wà tó ṣe pé ètò ìṣẹ̀lẹ̀ ní asùn téèyàn wà yẹn ló máa dì tábìlì fatuwa tó fẹ́ mú wa ẹni tó wò bá ti wá lọ kẹ́kọ̀ọ́ mọ́ ọlọ́run sì ní wọ́n máa sin lọ́run lọ tí kò fi dé báwo ló ṣe wá fẹ́ mọ tó fẹ́ ṣe lásìkò yẹn tí òfin lè ṣiṣẹ́ òun ni irú àwọn àǹfààní ìjókòó tá a jó yìí nísìnyí ntí ó fẹ́ ṣe láǹfààní fún wa ojú wípé kí ni tó ń ṣẹlẹ̀ sí wa lọ́wọ́ nínú àlámọ̀lé ẹ̀sìn wa lásìkò
afẹ́ kẹ́kọ̀ọ́ ń pa ẹ̀ ká lè mọ bá a ṣe fẹ́ lo ìṣẹ̀lẹ̀ wa lásìkò tá a wà yìí torí pé àwọn àsìkò míì náà tún pọ̀ tíṣẹ̀lẹ̀ ní àṣẹlẹ̀ lásìkò yẹn àwọn ní ìdíkà kẹ́kọ̀ọ́ yẹn náà ká lè mọ bá a ṣe fẹ́ ṣe lèyìn òfin gbọ́dọ̀ fi ẹ̀kọ́ lẹ́gbà kankan tó já sí pé èèyàn kẹ́kọ̀ọ́ tí ó fi dúró ìtẹ́ni ó ń lo bẹ̀rẹ̀ ìlú mẹ́tìmáàdì ìlànà táàfin lórí orí tẹ́ láàmà kẹ́kọ̀ọ́ lọ gbogbo ẹni tí ò bá kẹ́kọ̀ọ́ mọ́ ọ̀nà máa bí ó ṣe sí lọ́mọ bẹ́ẹ̀ bá sì máa bí ó ṣe sí lọ́mọ yóò jẹ́ bí wájú ọlọ́run pàtàkì irú àwọn òdòdó yìí ni ẹ̀yẹ oríṣiríṣi ìbéèrè láti bèrè bí lónìí níbi tó kan kálukú ó kan òun àbókẹ́ni tó mọ̀ wọ́n á bèrè nǹkan míì tó ṣe pé á kan ìwò fúnra rẹ̀ tí wàá tẹ̀ máa fi lò ṣẹ́bí ẹ lọ tí wàá fi máa sin lọ tó bàbá sí bí kọ́ gbogbo àwọn tí wọ́n sí bí lè ṣe tí wọ́n bá láǹfààní àti ìpínlẹ̀ ní social media àwọn náà tó kẹ́kọ̀ọ́ nìyẹn tí wọ́n mọ̀ lò lọ abẹ́rẹ́ wọn bá lè kọ́ lápáṣẹ tó lò fún wa. jẹ́wárí nínú àwọn tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ ńlẹ̀ Yorùbá lè sí òun ni tí wọ́n tírìtì fún wa òtẹ́mi náà sì ń gbọ́ láwọn ọ̀pọ̀lọpọ̀ bí tá a lọ mọ̀ ń gbọ́ onígbé feedback máa ń lọ́dọ̀ mi kò síbi tí agbé ìdòwò lẹ́yìn lọ tí mi ò gbọ́ rìpọ́ọ̀tù láti bẹ̀ tí mi bá pè ìṣègbè mi mọ̀ tòmọ́ ń jẹ́ ló yẹ kí n pè lẹ́ẹ̀kan náà mo pè ẹgbọ́ nǹkan báyìí àwọn eléyìí tí mi ò pè yẹn náà iye tó mi gbọ́ ṣùgbọ́n kò tó ń bá a pè é sí ọ̀rọ̀ tí ẹ bí ìsìn sotori ẹ̀ tẹ́ wá lọ́rọ̀ àwọn sọ̀hábà tó di iṣu nílẹ̀ Yorùbá ní ìsìn táwọn afáà ń sọ sí lọ́tún lọ́sì ẹ̀ mọ́ tó jẹ́ ká lè wọ́pọ̀ tó bẹ́ẹ̀ torí pé àwọn sọ̀hábà tóbi àwọn sọ̀hábà wọ́n ṣe kí ni o wọ́n tóbi èèyàn kan ò ní lọ ọ̀dọ̀ wọn kọba àlekè ọlá kọmọ sọ ní wàhálà wọn lọ́wọ́ téèyàn bá lọ ọ̀dọ̀ àwọn sàábé bí ò ti yẹ kó lọ bẹ yóò di wàhálà wọn lọ́wọ́ yóò di wàhálà lẹ́yìn rí pé lórí ọ̀rọ̀ àwọn sàhábà yìí nísìnyí nílẹ̀ Yorùbá wáyé ẹnu kálukú kò àwọn sàlàfíà kálukú ń pariwo sàlàfíà ń pariwo pé àgbọ̀dọ̀ kú sàbẹ̀ sàbẹ̀ òṣè kọ̀ọ̀lá kúkú àwọn onísúfí àwọn náà ń pariwo àgbọ̀dọ̀ kú sàbẹ̀ òṣè kọ̀ọ̀lá kúkú ẹ̀rí pẹ̀lú gbogbo wa kò torí pé kò sí àkídà kan tó lálàáfíà nínú ẹ̀sìn wa tí ó lọ tí ó wà mú ẹnu àbùkù lọ́dọ̀ àwọn sàbẹ̀ kò sí àkídà náà ẹni máa fa àkàmì lọ́dọ̀ ara yín kò ní dé ọ̀dọ̀ àwọn sàbẹ̀. wọ́n mú ọ̀rọ̀ kan wáyé ní wàhálà nù níbi tí èyàn ti mọ̀ wípé lẹ́yìn àbá kan sàbẹ̀ lábú Ọlọ́run ò ní fojú rí gbogbo ẹni tó bá wúlẹ̀. ẹ wò ká ìgbà tí wọ́n bẹ́ẹ̀ gbẹ́ òjò kanda tí Salman Al-Farisi tó dá mọ́ràn fún Ànábì sallallahu alaihi wasallam tánàbí sì gba ìmọ̀ràn ẹ̀ wọlé àwọn sàbẹ̀ tí wọ́n ń fún Ànábì ní mọ́ràn tánàbí gba ìmọ̀ràn ẹ̀ wọlé Ànábì ọlọ́ àwọn òṣèré kan lábùkù ẹni tó ti sọ Ọlọ́run gba ìmọ̀ràn ẹ̀ wọlé báwo ni wọ́n ṣe kan lábùkù àwọn sàbẹ̀ tí wọ́n mú ọ̀rọ̀ wá tánàbí ọkà tó gbọ́ mi láyé ó sì sọ̀kalẹ̀ lórí ẹ̀ bẹ́ẹ̀ tí sàbẹ̀ yẹn wí mo fara mọ́ tánàbí fi tí ọba àlejò máa ń fi àwọn sàbẹ̀ tó Ànábì sọ́nà Ànábì ó sọ pé bí ti ṣe yìí àwọn sàbẹ̀ wá ní contrary opinion táyà wá bẹ́ẹ̀ sọ̀kalẹ̀ láyà á sì sọ̀kalẹ̀ kó ní sọ́pọ́ọ̀tì ti sàbẹ̀ Ànábì ó wà sọ́wọ́ rẹ̀ irú àwọn yẹn ni wọ́n wá ń kàn lábùkù. Salman Al-Farisi ọwọ́ amú ìmọ̀ràn wá pé ogun dáadáa yìí ẹ jẹ́ ká lo another war strategy ọmọdé àbí ìta ti ń lò pọ̀ ẹ jẹ́ agbẹ́ kòtò kí kòtò ń dì dáadáa tó yẹ kí wọ́n bá débẹ̀ wọ́n bẹ̀ tí ó kò sí pé sáà bá wọnú lè sáà dání kọ́fẹ̀ dáadáa yẹ́rọ ọmọ ọbẹ̀ ní jọba fò pé sóò ṣe é fò
wọ́n wá wà bí àwọn sàbẹ̀ ń ṣe wàhálà wọ́n ń gbẹ lọ́sàn-án lóru gbogbo àwọn ẹ̀rọ wọn ń jí bẹ́ẹ̀ kálukú ọ̀dọ́lé ẹ̀wà ní wàhálà yẹn ànábi wá jáde ní ọkàn méjì ń ṣe ẹ̀wà àwọn sàbẹ̀ yìí kébé náà kún wọn ọmọdé àwọn nìkan ànábi ọmọ ọba wọn gbẹ́lẹ̀ àwọn sàbẹ̀ sọ pé rárá o òjíṣẹ́ ọlọ́run ọ̀gbọ́dọ̀ bá wọn gbẹ́lẹ̀ iṣẹ́ tiwa tọ́lọ̀ ọ̀rọ̀ wa ní ìwọ máa jíṣẹ́ tọ́lọ̀ ọ̀rọ̀ wọ sí wa káwa máa lu ara ànábi wá wo wàhálà táwọn sàbẹ̀ yìí sí ànábi wá ní Allahumma inna al-aisha aisha al-akhirah faghfir lil-ansar wal-muhajirin àwọn tí ànábi tọrọ àforíjì fún lọ́dọ̀ Ọlọ́run alẹ́ bí ìbámu àti ilé àyàbá kó ìyàpọ̀ yányán bí ikú ìwé káyà kó yàn òun ní wà nínú ta ọlọ́run láyà pé kí ló ṣe ló fi mọ̀ kú àwọn sáré. Ànábì Allahumma inna al-aisha aisha al-akhirah. Ọlọ́run ìgbà ń pè ní ìgbádùn tá ń pè ní ìfọ̀kànbalẹ̀ tá ń pè ní ìjẹ̀mú rọrùn tá ń pè ní ìgbáyé rọrùn ayé yìí kọ́ ló wà àjàmà ní bẹ́ẹ̀. Kí ló dé táwọn ìsọ bẹ́ẹ̀ gbọ́ náà lọ? Àwọn sàbẹ̀ yẹn ò gbádùn. Ó ní tí wọ́n lọ́kàn máa yẹ ní pé gbogbo ògbádùn ká ìgbàláyé yẹn gbàláyé kìámà. Ó wo ìyà tí wọ́n ń jẹ yìí. Ó wo sọ́fánẹ́sì wọn, ó wo bí nira ti tó. Ẹ̀fọ́ kan yín máa yẹ bẹ́ẹ̀ tí ìgbádùn láyé ọlọ́wọ́ sàbẹ̀ láti kìámà. Àwọn tí wọ́n tẹ̀lé Ànábì láti Mákà lọ Mádínà tí wọ́n fi ìyàwó wọn lẹ̀ ẹlòmí ọ̀ padà síbẹ̀ lọ wọ́n fọmọ lẹ̀ ẹlòmí fi bàbá lẹ̀ ó fi ìyá lẹ̀ wọ́n fọkọ lẹ̀ wọ́n fi gbogbo ẹ̀ lẹ̀ ẹlòmí inú wọn nígbà tó padà ní wọn kàkọ́ bẹ́ẹ̀ nìkan kan náà ẹlòmí ò lè lọ kéèsì ọ̀dọ́ wọn náà nígbà òde rẹ̀ àwọn yẹn gbogbo ẹ̀ làwọn bí wọ́n kọ́ ìyàtọ̀ ìkẹ́ ìkọ́ ṣùgbọ́n ẹ̀fọ́ kan bá lẹ̀ ẹ̀ kàn jẹ́ ìyá yìí láyé mi ọlọ́run ò ní jẹ́ ìgbéra ìyá wọn ó wá ṣẹ̀ṣẹ̀ wá ní fáwọn àǹsọ̀ gbogbo àwọn mùsùlùmí Mádínà pátá Ọlọ́run forí jì wọ́n gbogbo àwọn mùsùlùmí Mákà forí jì wọ́n àwọn ọmọ Ànábì ṣàdúrà fún jọlọ Ọlọ́run wọ́n sọ ààbà àwọn Ànábì ṣàdúrà fún àwọn Ànábì ṣàdúrà fún èyí ìwọ ọ̀kan just ordinary ìwọ ọ̀kan òwò àwọn bẹ̀rù àtẹnu wọn. Àwọn tọ́lọ̀ ń torí wọn sọ àwọn ààrẹ àtìkalẹ̀ náà gbọ́dá ẹwọ́n wọn ṣe bí Ànábì lọ́lọ́ bẹ́ẹ̀kì Ọlọ́run bẹ́ẹ̀kì Ànábì kò lè dákì ìgbà tọ́lọ̀ tó kí àwọn sàábé má Ànábì ní ọkàn Ọlọ́run náà tó balẹ̀ pé mo rà Ànábì kì Muhammadun Rasulullah walladhina ma'ahu ashiddahu 'ala al-kuffar ṣe bá Ànábì lọ́lọ́ wọ́n introduce ẹni tó bẹ́ẹ̀kì Muhammadun Rasulullah ẹni Ọlọ́run bẹ́ẹ̀ kiri yẹn Ọlọ́run wá wò pé rárá Ànábì ò ṣe é dákì wàhálà táwọn ará bí ìṣe ó pọ̀ ju káàkiri Ànábì nìkan lọ wọ́n nígbà tí Ọlọ́run rí wọ́n nígbà tó bá kí àwọn sàádé má Ànábì kọ́ kí Ànábì tó pẹ́ wọ́n lè ní ìrànwọ́ àtàwọn tí wọ́n wà pẹ̀lú Ànábì àwọn ọmọ náà wà pẹ̀lú Ànábì tó náà kì í ṣe wọ bàbá rẹ kọ́ ìyá rẹ kọ́ àǹtí rẹ kọ́ àbúrò rẹ kọ́ ìran rẹ kọ́ tí ìtayé jáde rẹ kọ́ tí ìmọ̀ bá tẹ̀tẹ̀ ìjẹ́ lónìí. Àwọn tó wà pẹ̀lú Ànábì jọ náà. Ìtumọ̀ ẹ̀ wípé àwọn tí wọ́n ń fara tọ́ta bá dùn náà bì. Àwọn oṣù tó tọ́ta bá ń pọ̀ ló fẹ́ bá Ànábì wọn wà ní Ànábì pé èmi wọ́n á sì dá àyàkọ́. Ìtumọ̀ ẹ̀ nìyẹn. Àṣìdáhù ẹ̀ẹ́dùfà. Àwọn tí wọ́n wọ̀ pé ìsìláàmù ni wọ́n fẹ́ kàn lábùkì ẹ̀mí wọ́n yà bọ́ ẹ̀mí ìsìláàmù ló dá lọ. Àwọn nìyẹn. Ìtumọ̀ ẹ̀ nìyẹn. Àṣìdáhù ẹ̀ẹ́dùfà. Àwọn tí òun kì í pa lójú ogun. Àrọ́ọ̀kì sí iná ìlà fárọ̀. Àbá àkọ́lù tí àwọn sàlẹ̀ rẹ̀ pé àwọn sàlẹ̀ ló ṣe wípé
àwọn tí inú wọn máa dùn wọn máa jó ni nígbà tó bá sọ pé wàhálà dé láti defend Islam inú àwọn ẹnu wọ́n bẹ defend Islam wọ́n ti sùúrù wọ́n máa wá jó wọ́n máa dòrò ní ọ̀rọ̀ ẹ̀sìn lónílẹ̀ ìjà ẹ̀sìn lónílẹ̀ ṣé ẹ̀sìn lè lálàáfíà inú wọn wà máa dùn wọ́n máa jubilate àwọn sábà lè máa máa jubilate àwọn tó ṣe mẹ́rìnsì bá a bá gbọ́dọ̀ ẹ̀sìn náà à ń gbọ́ lásán pé wọ́n sọ àkọ́bí ara sí àkọ́bí ara sí wọ́n wá lóògùn ẹ̀sìn bẹ́ẹ̀ àwọn kan ń jubilate ní ànábì olóṣù tá a bẹ́ẹ̀ lọ. àṣìkò àwọn ẹlẹ́kùnfà àwọn tí wọ́n ń wẹ̀sì láì fara wọn deliberately wọ́n lọ deliberately wọ́n mọ̀ ọ́ ilé ìlú wọn náà wọ́n bá lè mú ẹ̀kú owó nílé. ọmọ tó lè nílé tọ́jú wọn àwọn ọmọ wọn náà wọ́n bá kọ́ bẹ̀ àlùmọ́ àwọn sùọ̀ àṣìkò àwọn ẹlẹ́kùnfà àwọn ẹni èékú wọn wá gba ẹrù tiẹ̀ ẹni ẹrù ọlọ́run aṣáájú ìgbà yẹn sọ pé bàbá òun dáhùn sáadé ó wá mú àyàwá wà ọ̀dọ́ ọ̀rọ̀ kúkà alájáàbùdú ìlà ìyá bábẹ́lì wà lédè yìí sáà ìbéèrè ọ̀kan ló lẹ́nu ẹ̀ kàn kú béèrè ọ̀kan wọ́n ní ìdí ẹ̀ máa wù nínú ayé àkókò wà yẹn tí bàbá rẹ̀ ló bá wọ́n wà lẹ́nu. ọmọ sẹ́yìn ọ̀sẹ̀ yìí. ẹ̀wọ̀n náà ó wà. ìdí gbọ́dọ̀ ẹ̀kọ́ náà ẹ̀rọ wulẹ̀ bí bàbá rẹ̀ kan sàlẹ̀ lọ àgọ́ ẹ̀rí rẹ̀ rà àwa ní ẹ̀rí dà ó ní wà kọ̀ lọ́rọ̀ kúkà alákàbùdú ilá ìyáàbò wákìlì dé ní ìsànà ẹ̀ka pílẹ̀rẹ̀ nígbà tí àyà yẹn sọ̀kalẹ̀ àwọn ọmọ ni wọ́n kọ́ lẹ̀ ṣé bàbá rẹ̀ ló kọ́ lẹ̀ tó ń fi rí wá àwọn sàádé náà mò ń sọ pé bàbá òun jù lọ yẹn tí wọ́n bá kọ́ àyà yẹn rẹ̀ jẹ́ náà lọ́wọ́ tí wọ́n fi wàhálà sọ́rí sọ́wọ́n lè rí wá. ìbéèrè yọ̀ọ̀kan mi tó bá ti dáhùn ọ̀tún kò ní lè rẹ̀ ní ìdáwọ́ bàbá rẹ̀ kù sàgbé wa bọ́ ẹ̀rí rẹ̀ rà áyà kúrò àlè táwọn sàgbé kọ́ ọ́lẹ̀ lẹ́nu ànábì ló tó wà. áyà kúrò àlè táwọn sàgbé kọ́ ọ́lẹ̀ lẹ́nu ànábì náà ló mú wá. ó yẹ kó o má yà kúrò àlè tí wọ́n bá náà yà á yà rẹ̀ wọ́n bọ́ ẹ̀kọ́ ọ̀lẹ̀. ìyá yẹ kó o mú wá. ẹ̀yẹ yẹ kó o wá. lọ́pàá má yà kúrò àlè ìran tí wọ́n wá. tó bá má yà kúrò àlè ìran wọ́n ti wá wá ẹ̀kọ́ ọ̀lẹ̀. láàpà ọ̀rọ̀ gidi ni sọ. ṣùgbọ́n tó bá sọ má yà kúrò àlè táwọn sàgbé yẹn náà kọ́ ọ́lẹ̀ lẹ́nu ànábì ló wá. á ń là ó bí ẹ̀kọ́ tó sọ. ọba rẹ kò sáré lọ àmọ́ bàbá rẹ tí ò ní túmọ̀ sẹ́yìn lọ ìtumọ̀ tí bàbá tèmi náà gbé sí yìí ẹ̀gbọ́n tí já tó já máa ní túmọ̀ ìtọ́jà máa ní túmọ̀ lọ́wọ́ òun tá a gbà fún ìtọ́jà máa ní túmọ̀ lẹ́sìn lánàá bí fi ilẹ̀ tá a gbà ìtọ́jà máa ní túmọ̀ ní pété òkè lọ́wọ́ sàgbẹ́sẹ̀ jù ẹ̀sìn láṣẹ nígbà alákòó bẹ́ẹ̀ ìtumọ̀ tiwa náà kú ìtumọ̀ tí bàbá rẹ̀ bá ní sẹ́sìn nípa tí bàbá rẹ̀ bá kọ́ lẹ́sìn ojúṣe rẹ̀ bá ti ń bẹ láyé ní ọjọ́ náà ní ìtumọ̀ tí ò bá ti sí ilẹ̀ nìkan kò ní ìtumọ̀ àwọn sàádé ni wọ́n ní ìtumọ̀ kọ́lá ayé ní ọ̀rọ̀ nǹkan sí. ẹ wá lò lọ wàhálà lẹ́yìn náà ẹ wà ó wọ́n lẹ̀ ní wọ́n tó bá dà ní ara wọn. ó pè wá torí ọlọ́ láti jẹ́ kí ẹni kan máa ti wá ní wá wáyà àyíṣe ilé fẹ́rẹ́ o àyíṣe kiri àyíṣe fẹ́rẹ́ pẹ̀lú níbẹ̀ bàbá mi wọ́n níbẹ̀ bàbá mi bàbá rẹ̀ wá kú sàgbé ó wù fún mi ìwé bá mi ẹ̀jẹ̀ pẹ́ o ní ẹgbẹ́ adé ìkọjá yìí ni o ẹ má kú sàgbé ó pè bàbá rẹ̀ lákìyèsí torí pé tó o bá pè lákìyèsí àwọn nǹkan kan bẹ tó o ní sí fún ẹ wọ́n lọ nígbà tí mi sọ tó sọ pé
tẹ̀sùnkú àṣàbí ẹ má bá wọn sàbí òbí o ànábìwá ni ẹni má bá wọn sàbí tèmi màá sábà àṣàbí ẹni má bá wọn sàbí òbí fàlà tó sọ́nù àlẹ́ yìí ẹ má ṣàpá fún àbí àwọn ṣàpá fún àyíṣà bá tẹ̀lé sí kúṣà lọ èèyàn kúṣà lọ wọn á dá pẹ̀lú wọn lè kúṣà wò wọn wọn wà á fún àná ẹni tó kúṣà lọ wọn kò sílẹ̀. Sọ pé àfihàn wọ̀ọ̀rọ̀ ó ní ṣe ìtàgbẹ́nu ẹ̀dá ọmọ wọn. Fàlà wà láti sọ́dún márùn-ún ó sì gbọ́dọ̀ bá wọn kí o. Àyíkẹ́ni tó kú sàádé kí o. Wọ́n bá tó wá tó ń gbò lẹ́yìn ẹni tó lè má bọ̀ lọ́pọ̀ àwọn wá lọ́pọ̀ àwọn láti lóko ọ̀gá tí wọ́n yẹ. Ẹ ò tó bá yàkùrá yẹ wá. Ayàkùrá yẹ yá. Mo yá níbi iṣẹ́ ìwé tẹ̀lé ra wọn. Tó sì gbèmí rárá lókì níta mẹ́rin márùn-ún. Tó bá yẹ láti kọ̀ọ̀kan. Kẹsàn gbogbo gbogbo ọ̀nà náà kí àwọn sàgbẹ́ ni wọ́n bàbá lẹ́nu àná bí lọ́dí ọmọ òsà àyà wọ́n wá jù ayé. Mo pẹ́ àyè ṣe ọ̀rọ̀ 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 kírun ọ̀rọ̀ àwọn ọ̀tọ̀ sẹ́jà ayé sáájú tó wá kájú ẹ̀rọ ibi tí máa kú sàgbẹ́ mi ó pẹ́ lẹ́gbẹ̀ẹ́ tó wà lọ òkú lè ní o. Bí ọmọ ayé ọmọ wọlé o. Anabi ni wàlẹ́ àtúndà ìṣú wàlẹ́ àtúndà ìṣú hàn àìjókòó pẹ̀lú wọn èèyàn kú sàbẹ̀ wọn lóko sí ó ti jọba fún wa lórí kú sàbẹ̀ wọn ó ti tí ó ti kú sàbẹ̀ kókó jẹ ọ̀tàn ojú wa nù àyíṣe ìjú àwọn ẹ̀kọ́ ọ̀rọ̀ ní gbàgbà ló ti wọn ọ̀rọ̀ ní mo ti tú wa mo tú wa ọ̀rọ̀ àṣọ wa ni wọ́n wọ́n yẹ ó ń bú wọn. Sọ́sọ́ báyìí ní ìsìn ẹ̀rọ àti ìwọ́nù lórí wọ́ọ̀lù báyìí. Àpẹẹrẹ lọ́dọ̀ ẹ̀mọ̀ ikọ́ fọ́nì. Ìlà mọ̀rọ̀ wú tí wọ́n bá ń ṣàárẹ̀ láti àwọn olóòrùn ọ̀pọ̀lọpọ̀ tẹ̀mọ́. Ẹnì kan máa ń sàdé wá lọ́wọ́ sí bí àyà ayáto wọ̀nyí ó ṣe lágbára tó lẹ́sìn wa lẹ́sìn má ṣe padà. Ẹni tí máa ń torí bẹ́ẹ̀ ẹ má kú sáadé o ẹ má bá ẹni tí kú sáadé ṣe o wọn àṣẹ bá ṣe o àdúgbò bá tún bá wọn kú sáadé o àwọn tó lọ́wọ́ ní rọ́bì ọ̀gbọ́n àná wọ́ọ̀dù àná lọ́wọ́ èsì ti wáyé nígbà ayé ànábi kébì náà ní sáájú àǹfààní tó wọ̀ wá náà jẹnu kódà tó bá ní iye méjì pé ìka ń bẹ náà wọ́n sáájú tí wọ́n wọ̀ náà àwọn ọ̀ràn rẹ̀ ò lè wà ní dáná tó lóyè rò ní kó bá rẹ̀ ẹ̀ kọ́ kó bá àwọn ọ̀ràn rẹ̀ ó ṣe á wò lẹ́nu pé sáájú ó wọ̀ náà. wọ́n kò lọ wọ́n á dá ọkàn rẹ̀ ìwé ẹ̀kú wọ̀lú. Èrò gẹ́rì ṣùgbọ́n yẹ ọ̀pẹ̀ wáyé o ẹ má pẹ̀lú ọ̀pẹ̀ gẹ́gùrà o. Mo dá wá bàbá lánàá ní Jímọ̀. Wọ́n ní àwọn sọ hábà kò ṣe é bínú sí. Kò ṣe é bínú sí. Jẹ́ padà kí n tó gbé. Mi fẹ́ lo ìwé bí mo ṣe lò ní màdá mi mo fẹ́ lò. Àwọn sọ hábà kò ṣe é rí fín. Sábẹ́ àná bí kò ṣe é dìtẹ̀. Ẹni bá dìtẹ̀ máa wọ̀n sọ hábà ara ayé. àwọn sọ àbàbò ṣe rí fi sàábẹ́
ṣe dìtẹ̀ ẹni bá dìtẹ̀ máa wọ́n sọ àbá ayé ẹ̀fọ́ ọ̀làgùn. Subhanaka Allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi.